Mr. Ayekoto, ọ̀rọ̀ dé mi ní bá ń jà, ọ̀rọ̀ lọ́mọ ilé tí ń jẹ. Ẹ jẹ́ kí àkọ́kọ́ gbọ́ nǹkan tí ẹ sọ kí n tó fèsì sọ́dọ̀. Against Ooni, against Tinubu, against ilẹ̀ kóòtù òjìrè ni. Yorùbá nation is not for the freedom of human rights. Yorùbá nation, àwọn ọlọ́pọlọ pípọ́ ló wà nínú ẹ̀. Láàsì gbọdọ̀ gbà wọn láì dìbò anything tó bá jẹ́ Yorùbá nation. Ẹ sọ fún kọ́rin sísẹ̀. Tó má tẹ̀lé pé wọ́n sọ wípé jáde fún rálì Yorùbá nation. Ẹ sọ fún pé wọ́n yẹra mẹ́kún wọn sá. Because èyí tí wọ́n ṣe ní jọ́sí àwọn tẹ́lẹ̀ bí wọ́n ń sùn, mélòó ni wọ́n kíkà fún mi? Kàkà ní àwọn jẹ́ pé Yorùbá nation ló sọ wọ́n jẹ́ tó máa ń rílẹ̀. 419, DBT, Jàgùdà, olè jíjà, tẹ̀m̀bẹ̀lẹ̀kú nínú ẹ̀ ẹ̀sìn lẹ́fẹ̀ẹ́ gbélé-èdè. Wọ́n against Ooni, against Tinubu. Má ṣe o. Káàtì wàá gbà pé bẹ́ẹ̀ ṣe sọ ilé ọ̀rọ̀ ṣe rí. As you have this power to make noise, can't you have this sense for the way forward to our life in Yoruba land? Bẹ́ẹ̀ ṣe ní energy láti pariwo yìí. Kí ló dé tẹ́ fi energy yẹn? Kí ló dé tẹ́ fi jáde? Tẹ́ bá mọ̀ pé olóyè Sunday Adéyẹmọ mọ̀ ṣe Yorùbá nation ò dáa. Kí lẹ́yìn lè gbé wá? Kí lẹ fẹ́ fún wa tá a máa fi bọ́ lóko wàhálà yìí? Aláìkejì, ṣé ilẹ̀ Yorùbá lẹ wà lọ́wọ́lọ́wọ́ recently tẹ́ fi ń sọ̀rọ̀ yìí àbí ìlú òyìnbó? Tó bá yẹ pé ìlú òyìnbó lẹ wà tẹ́ lọ farapamọ́ sí tẹ́ wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí. Brother, màá wọlé alájọbí tájọ wá láti Ondo state. Ó yẹ kí n ṣépè fún yín ni, bọ́ mi ò ní ṣépè fún yín. Mi ò ní ṣépè fún, màá wo ti ìyá mi mọ́ yín lára. Àkúrẹ́ náà gbé bí èmi, ọmọ Àkúrẹ́ ni ìyá mi o. But èkó tẹ́ sọ yìí, ẹlẹ́ẹ̀kẹta mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Ṣé wọ́n lè ṣe nǹkan nílẹ̀ Yorùbá yìí tó lè against bàbá wa ní ìṣàṣà? Mo tún fẹ́ béèrè yẹn náà lọ́wọ́ yín. Ẹlẹ́ẹ̀kejì, ẹni 419, àwọn mélòó náà ṣe, mo rò pé ẹ sọ pé lọ́ọ̀yà ni ẹ ṣe lọ́ọ̀yà rí. Àwọn mélòó ni wọ́n gbá, báwo ni wọ́n ṣe gbá wọn? Kí lorúkọ àwọn tí wọ́n gbá yẹn? Ṣé lè present wọn tó bá tiẹ̀ dojú ẹjọ́? Ẹlẹ́ẹ̀kẹrin, ṣé Yorùbá dẹ̀ ní í ṣá? Ṣé ọmọ aládé ni? Ẹ bá jẹ́ ọmọ aládé original. Ẹ ní fi program yìí ta bá Ààrẹ Gani Adams versus olóyè Sunday Igboho torí pé ẹ fẹ́ dalẹ̀ Yorùbá rú ní nǹkan tí mo rí yín sí. Because kò sígbà tí Yorùbá nation way forward ẹ jẹ́ kí n kọ́kọ́ jẹ́ kẹ́ mọ kinní kan. Mọ́tò tó ti lọ lẹ̀ ń ṣẹ́wọ́ sí tó tiẹ̀ ti ń dìbò ní passport. Ẹlẹ́ẹ̀kẹta, mo gbọ́ statement kan lẹ́nu yín. Inú ọ̀rọ̀ yín náà ni màá ti máa mú. Ọmọ olùmí ṣe tí ẹ̀bẹ̀ káfíńkì sí gómìnà ní gẹ́ẹ̀tì sí nǹkan tí DSS ti ṣe. Àìdí ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí pé ẹ dìde ẹ wá lẹ fẹ́ ṣe rálì. Àbá mi ò gbé yẹ kó ti sọ̀rọ̀ yín Kí wá ló yẹ ká ṣe? ọ̀tẹ̀lẹ̀ kó tó sílẹ̀. Mo fẹ́ ṣe wálé ọ̀tẹ̀ kí ló dé tẹ̀ fi dí ọ̀dọ̀ mi ẹni ẹgbẹ́ òní ọ̀nà òsèlè kí ló dé tẹ̀. Mo fẹ́ béèrè béèrè kan wọ̀nyí lẹ́ni tó bá máa gbùrù máa fà àbí bẹ́ẹ̀ kọ́. Èmi náà ní tẹ́rítù. Wọ́n ò lè máa ṣe nǹkan kí wọ́n left tẹ́rítù mi behind. Ẹ wá fi. Tẹ́rítù yín wò, ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa? Ṣé wọn kárí yín àlọ́ǹgì mọ́ ní nǹkan tó jẹ́ ń ka yín lára báyìí ni? Àbí torí olóyè Sunday Adéyẹmọ, mo kọ́ fẹ́ kẹ́ mọ kinní kan, olóyè Sunday Igboho kọ́ ló gbé Yorùbá nation lọ́wọ́ o. Kódà àwọn professors, àwọn èèyàn pàtàkì tán jẹ́ ọmọlúàbí, òye, torí pé olóyè Sunday Igboho jẹ́ ọmọlúàbí, náà tán wá rí pé ẹni yìí ó lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa, náà ṣe pè wọ́n sínú ẹ̀. Ọ̀rọ̀ Fúlàní jíyàn gbé kò jáde nínú ìbínú tẹ̀ ń bí yìí o. Ọ̀rọ̀ ọmọ Dangote fi mọ́tò pààyàn òbí kò jáde nínú awuyewuye tẹ̀ ń sọ yìí o. Ọ̀rọ̀ pé nǹkan wọ́n gbogbo nílùú ara ni àwọn tálákà kò jáde nínú kan. You are fighting for your own selfish interest. The second one ni pé ṣé Ọ̀nì lè ṣá ever complain fún yín privately